إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلك ولتن والقرآن الكريم لتن سورة الأنبياء آية 71 أعوذ بالله من الشيطان الرجيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين. الله سبحانه وتعالى تسواج نبا نبي إبراهيم عليه الصلاة والسلام ọlọ́wọ́ bá ní wa najjaynahu lẹ́yìn gbà tí àwọn ọlọ́wọ́ bá takó ànábì Ibrahim alaihissalatu wassalam takó yọ níbi aburú àwọn èèyàn rẹ̀ nígbàtí wọ́n dáná tí wọ́n sọ sínú náà ní ipasẹ̀ wípé ó fi òdodo rinlẹ̀ fún wa ní ipasẹ̀ wípé ó ní kí wọ́n má sí nǹkan míì yàtọ̀ sí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tí ó ṣe ẹ̀dá wọn. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó ànábì Ibrahim alayhi salatu wassalam ó kó yọ nínú ìyáná wọn. Ọlọ́hun Ọba ní faja'alnahumul aqsarin àwa ṣe àwọn èèyàn yẹ ní ẹni tí ó jẹ́ ní òfò. ṣùgbọ́n nabi Ibrahim aleyhisalatu wassalam wa najjaynahu akóyọ agbálẹ̀ nínú aburú wọn wa Lutan òun nìkan kọ́ àti Lut ila al-ardi allati barakna fiha lil alamin àwọn méjèèjì a ní ká máa lọ sí ilẹ̀ kan tí àwọn Ọlọ́hun Ọba tá a ṣe ní ilẹ̀ alálùbáríkà fún gbogbo ayé. Lut alayhi salatu wassalam ìkan lára àwọn ànábì Ọlọ́hun Ọba ni ó jẹ́ ọmọ ẹ̀gbọ́n ànábì Ibrahim alayhi salatu wassalam. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní kí ànábì Lut alayhi salatu wassalam kó náà gbà fún Ibrahim alayhi salatu wassalam. Ànábì Ibrahim pẹ̀lú gbogbo wáàsí tó ṣe àti ìpé àkíyèsí àwọn èèyàn síbi tó jẹ́ òdodo kò sẹ́ni tó gbà fún nínú ìlú tí ó ti ń ṣe wáàsí ní ìlú tí a mọ̀ sí Iraq lónìí lẹ́yìn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tí a mọ̀ sí Lut òun nìkan náà ló gbáfà fún anábi Ibrahim alayhi salatu wassalam nínú ìlú yìí ló fi jẹ́ wípé kò kí ń ṣe loss bẹ́ẹ̀ ni ó ń ṣe failure fún ẹni tó ń ṣe wáàsí kó mọ́ rí àwọn èèyàn gbà fún torí pé anábi Ibrahim alayhi salatu wassalam gbogbo wáàsí tó ṣe nínú ìlú wọn ní Iraq òréyẹ kankan gbàfà fún lẹ́yìn Lut alayhi salatu wassalam òun nìkan náà lẹni tó gbàfà fún. Ọlọ́hun Ọba pa àwọn méjì láṣẹ pé ká kúrò nínú ìlú yẹn ká máa lọ ìlú bòmí òun náà ni ìlú tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó fi albarka sí fún ayé
so yìí òfin rinlẹ̀ ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ipe ẹlòmí ń bẹ nínú àwọn ànábì ọlọ́run ọba tó ṣe pé tó bá di jọ́ngbìn ní alkiyama kò ní rí èèyàn kankan tẹ̀lé, that is kò ní rí fólówà kankan. ẹlòmí dẹ̀ ń bẹ èèyàn kan náà ni ó tẹ̀lé, ẹlòmí èèyàn méjì ni ó tẹ̀lé. success gangan fún ànábì ọlọ́run ọba òun ni pé ṣe ń tí ọlọ́run ọba ní kó jẹ́ níṣẹ́ ó jẹ́ níṣẹ́, àbí ó yá mi lò ó nítorí káwọn èèyàn lè bá a nífẹ̀ẹ́ rẹ̀. gbogbo ẹni tó bá lóun ṣe wá sí òun pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba, nǹkan tí ẹ̀sìn tó fi rinlẹ̀ kò gbọ́dọ̀ yẹ kúrò níbẹ̀ bó tilẹ̀ ó kó mọ́, ó gbọ́dọ̀ fi rinlẹ̀ bí ẹ̀sìn ṣe fi rinlẹ̀. ọ̀tọ̀ ni pé kéèyàn má ti sọ nǹkan nítorí pé yẹn wò pé àsìkò rẹ̀ ò tí ì tó. àwọn ànábì ọlọ́run ọba wọn a máa ṣe léyìí nípa wípé àwọn èèyàn kó sínú ẹbọ, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe léyìí wọ́n ń ṣe léyìí. èwo ni ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ̀rẹ̀ pẹ̀lú ìtì aburú rẹ̀ pọ̀ jù láti lè fi pe àwọn èèyàn. lápèjú ẹni tó ń ṣẹbọ ó mutí bẹ́ẹ̀ ló ń ṣe zìnà, èwo là á kọ́kọ́ gbìyànjú àti gbà lọ́wọ́ rẹ̀? kò ń ṣe zìnà ṣíṣe ní tá a gbìyànjú àti gbà lọ́wọ́ ẹ̀ lákọ̀ọ́kọ́. bẹ̀rẹ̀ pẹ̀lú ìtì ó tóbi jùlọ òun náà ni ẹbọ ṣíṣe, torí pé tó bá kú pẹ̀lú ẹbọ yóò rà sínú náà ni. ṣùgbọ́n tó bá kú lẹ́ni tí ò ṣe bẹ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n ń ṣe zìnà àbó mutí, irú èèyàn bẹ́ẹ̀ yóò jìyà náà àyàfi tó bá wo ọlọ́run ọba láti má fi ìyà jẹ lókù. ṣùgbọ́n kò sí bó ti lè jìyà náà tó yóò padà kúrò nínú náà ní ọjọ́ kan, bó ti ẹ̀jẹ̀ wípé iná ọlọ́run ọba ń ṣe nǹkan tá à ń fojú kéré, torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni inna yawman 'inda rabbika ka alfi sanatin mimma ta'uddun. ọjọ́ kan ní ọ̀dọ̀ ọlọ́run ọba bí ẹgbẹ̀rún ọdún tẹ̀yìnká ní kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó yà wá ìyà náà. kí la fẹ́ ló ń bi eléyìí? òun ni pé ọ̀tọ̀ ni wípé kí n má ti sọ̀rọ̀ lórí nǹkan, ọ̀tọ̀ ni wípé kí n pìrìsẹ́ǹtì ẹ̀ yàtọ̀ sí ọ̀nà tí ẹ̀sìn fi rinlẹ̀. àfáà tó bá máa ti ń ṣe ọlọ́run ọba ò ní pìrìsẹ́ǹtì nǹkan bákan kí òjíṣẹ́ rẹ̀ pìrìsẹ́ǹtì ẹ̀ bọ́lọ́wọ́ bá ṣe pìrìsẹ́ntì ẹ̀ kó wá wo wípé òun fẹ́ ṣe wá sí fáwọn èèyàn kó máa ya mílù nǹkan yẹn. nǹkan tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó lélé lórí káfà gbìyànjú àti dámìlú, àbí nǹkan tó ṣe wípé Ànábì sallallahu alaihi wasallam lélé lórí kí àfà gbìyànjú àti dámìlú, irú àfà bẹ́ẹ̀ là á pè ní failure. ṣùgbọ́n ẹni tó ṣe kó dúró tì í ìtọ́lọ́wọ́ bá sọ anytime tí opportunity ẹ bá yọ tí ó sọ fún àwọn èèyàn náà nù, kódà káwé èèyàn má gbà fún irú èèyàn bẹ́ẹ̀ ẹni tó jèrè ni, torí pé ń bẹnu àwọn ànábì ọlọ́run ọba ẹni tí ó ráwọn èèyàn tẹ̀lé. ànábì Ibrahim alayhi salatu wassalam ó ṣe wáàsí fún àwọn èèyàn rẹ̀, ó takò ẹbọ tí wọ́n ń ṣe, wọ́n dẹ̀ pètèpèrò láti lè fi aburú kàn án. ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala kó yọ, ọlọ́run ọba ni wa najjaynahu, àwọn ọlọ́run ọba akóyọ ولوطا أتي النبي لوط عليه الصلاة والسلام إلى الأرض التي باركنا فيها للعالمين ipe kí àwọn méjèèjì kan máa lọ síbi ilẹ̀ kan tí a fi àlùbáríkà sí fún gbogbo ayé. òun náà ni ilẹ̀ Sham, èyí tí a mọ̀ sí Greater Syria, tó comprise gbogbo àwọn Palestine àti àwọn àyè ní pàtàkì jùlọ ilẹ̀ tí a mọ̀ sí Jerusalem lónìí. eléyìí ó jẹ́ àyè albarka bí Kaaba àbí Makka generally ṣe jẹ́ àyè albarka, bẹ́ẹ̀ náà ni Jerusalem náà jẹ́ àyè albarka, ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn anábì Ọlọ́hun Ọba ló jáde ń bẹ. anábì Ibrahim alayhi salatu wassalam ó kúrò láti ìlú Iraq, ibi tí àwọn èèyàn wọn tí wọ́n ti ń bọ òòṣà, tí wọ́n ń bọ ìràwọ̀, tí wọ́n ń bọ nǹkan kí nǹkan, òun àti Lut àwọn méjèèjì náà ni olùgbàgbọ́ tó wà ń bẹ, wọ́n kúrò nínú rẹ̀. bàbá Ibrahim alayhi salatu wassalam àti àwọn èèyàn wọn gbogbo wọn náà ni wọ́n jẹ́ ẹlẹ́bọ. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní òun ṣe gbogbo wọn, òun ṣe wọn ní àwọn tí wọ́n jẹ́ ẹni òfò lẹ́yìn anábì Ibrahim alayhi salatu wassalam àti Lut. ní ojú ọ̀nà nígbàtí wọ́n dé àwùjọ tí a mọ̀ sí Sham, ní ojú ọ̀nà òun ni anábì Ibrahim alayhisalatu wasalam ló ti fẹ́ Sára. so Sára gangan fún rẹ̀ kò kí ń ṣe ọmọ ìlú Iraq,
so ló jẹ́ pé ní ìlú iraki tó jẹ́ ìlú anabi ibrahim alayhisalatu wasalam nípìlẹ̀ òun àti lúùtù nìkan náà ni wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo níbẹ̀ lúùtù alayhisalatu wasalam ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní kí ó jẹ́ ẹni tó gbà fún anabi ibrahim alayhisalatu wasalam ọlọ́wọ́ba wa habna lahu ishaqa lẹ́yìn ìgbà tó fẹ́yàwó àwọn ọlọ́wọ́ba afúnní ọmọ òun náà ni ishaq anabi ibrahim alayhisalatu wasalam ó ní ọmọ kan tí ó ju ishaq lọ òun náà ni anabi ismail alayhisalatu wasalam èyí tí ẹrú tí a mọ̀ sí hajar tó bí fún ismail òun ni ọmọ tó kọ́kọ́ bí lẹ́yìn ìgbà tó wọn àti ìyàwó rẹ̀ tí a mọ̀ sí sára kan fẹ́ràn wọn fún àmọ́ iye ọdún tí ọlọ́wọ́n bó kádàrọ ọmọ ọlọ́wọ́n bó nìkan méje ní ọmọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní kí ó fẹ́ ajar eléyìí ló wá bí ọmọ fún tí a mọ̀ sí ismail lẹ́yìn yẹn ni ọlọ́wọ́n bá ló wá fún anabi ibrahim alayhisalatu wasalam ní ishaq látara ìyàwó rẹ̀ tí a mọ̀ sí sára ọlọ́wọ́n wa habna lahu ishaq afuni ishaq wa yaquba nafilatan atúnwá fún ní yaqubu gẹ́gẹ́ bí àlékún ishaq òun jẹ́ bàbá fún yaqubu àwọn afẹ́sìn wọ́n ní eléyìí ń sọ fún wa wípé yaqubu alayhisalatu wasalam anabi ibrahim ṣì ń bẹ láyé nígbàtí ọmọ rẹ̀ ishaq tó bí yaqubu látara yaqubu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó fún náà ní yusuf alayhi salatu wassalam bákan náà àti àwọn ọmọ àyà rẹ̀ eléyìí ni ìdí tó ṣe pé àwọn ànábì ọlọ́wọ́ba tí wọ́n fi pọ̀ tí wọ́n wá láti ìlú sham ìpìlẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ òun náà ni pé yaqubu alayhi salatu wassalam òun ni ọmọ ishaq ni ọmọ ànábì ibrahim alayhi salatu wassalam yaqub òun ló jẹ́ bàbá fún yusuf alayhi salatu wassalam lẹ́yìn náà wá bí àwọn ọmọ tó pọ̀ wa kullan ja'alna salihin ọlọ́ni gbogbo àwọn tá ń kakalẹ̀ fún yìí ẹni rẹ̀ la ṣe wọn kò sí ọ̀tọ̀ ọlọ́wọ́ bá ń bẹ kò sí ọ̀tọ̀ ọlọ́wọ́ bá nínú wọn gbogbo wọn ẹni rẹ̀ ni wọ́n jẹ́ wa ja'alnahum a'immatan ọlọ́ni a ṣe gbogbo wọn ní àìmà gbólóhùn àìmà plural ló jẹ́ fún gbólóhùn imam wa ja'alnahum a'immatan ọlọ́ni a ṣe gbogbo wọn ní àìmà àwọn olórí dáadáa yahduna bi amrina tí wọ́n fi ọ̀nà máa àwọn èèyàn bi amrina pẹ̀lú àṣẹ àwọn ọlọ́wọ́ bá wa awhayna ilayhim fi'la al-khayrat àwọn ọlọ́wọ́ bá a sọ fún wọn ká máa ṣiṣẹ́ dáadáa wa iqama as-salah kada máa kírun wa ita az-zaka ká máa ṣe ìtọrẹ àánú wa kanu lana abidin gbogbo wọn ní àwọn ọlọ́wọ́ bá nìkan ni wọ́n ṣèjọ́sìn fún òun ló jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba èyí tí wọ́n ń pèpè sí kankan náà ni òun náà ni tawhidullah ìmú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá lọ́lọ́run ọba fi ń sọ fún wa nù àyà mi oníṣọ́ra alákùnmínà díìnì ọlọ́run ọba ní ẹ̀yin mùsùlùmí ń ta ṣe lófin lẹ́sìn fún yín ṣọ́ra alákùnmínà díìnì máa wà sọ bí Nuhan walladhi awhayna ilayki ọlọ́run ní ta fi sọ àsọ́ọ́lẹ̀ fún nú alayhisalatu wassalam walladhi awhayna ilayk àti tí àwọn ọlọ́wọ́ bá fi ránṣẹ́ sí rẹ̀ muhammad bákanáà wa ibrahim wa ma wassayna bi ibrahim àti ta fi ránṣẹ́ sí ibrahim wa musa wa isa àti musa àti isa an aqimu ddin ipe ẹ̀sìn yìí ẹgbẹ́ dúró ẹgbẹ́ ẹ̀sìn yìí ẹgbẹ́ dúró an aqimu ddin wala tatafarraku fihi ẹ má pín yẹlẹyẹlẹ nú ẹ kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi Allahu yashtabi min ibadihi man yasha wa yahdi ilayhi man yunib ọlọ́run ọba ní àwọn olùṣẹbọ in tó ń pè wọ́n sí ìkan tó tóbi púpọ̀ lọ́kàn wọn ni nǹkan tó ṣe pé ọkàn wọn ò balẹ̀ pẹ̀lú ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n mọ́ dára ẹ̀ láàmú máa bá ti tiẹ̀ lọ mọ́ mi kan ọlọ́wọ́n ọba lẹni tó ṣe wípé a máa fi mọ̀nà sọ́dọ̀ ààrẹ ẹni tó bá ń bẹnu èròǹgbà rẹ̀ láti fi mọ̀nà ṣùgbọ́n títí ẹni kò ṣe wá sí
kí la fẹ́ ló ń bi eléyìí o ní pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba kò sẹ́ni tó ní ká wá pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ẹ̀sìn kan ní ẹ̀sìn yahudiya ìkan ní nasaraniya kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn àwọn ànábì ọlọ́run ọba ẹ̀sìn ẹ̀yọ kan náà ni inna dina indallahi islam ẹ̀sìn tó ọlọ́run ọba recognize náà ni ẹ̀sìn islam wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹni tó bá tún wá ẹ̀sìn ní yàtọ̀ fún ẹ̀sìn islam ọlọ́lá nígbà lọ́wọ́ rẹ̀ tó bá jẹ́ gbẹ̀ndé alkiyama lára àwọn ẹni òfòrí ọmọ ẹbẹ̀ so ká pin ẹ̀sìn kan lẹ̀sìn ànábì báyìí ẹ̀sìn ànábì báyìí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá ẹ̀sìn ẹyọ kan náà lẹ̀sìn òun náà ní ẹ̀sìn islam àwa tá a pèrè ọlọ́mọ lẹ́yìn ànábì muhammad sallallahu alaihi wa sallam ká tún pín àwa sí different sects náà àwa lélẹ́yìí àwọn eléyìí eléyìí ní àkídà titiwọn eléyìí làkídà titiwọn kò sí tó ń jẹ́ àkídà tiwọn àkídà tiwọn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àkídà kan náà ló yẹ kí gbogbo wa ní lọ́lọ́wọ́ bá fi sọ fún ànábì wa muhammad sallallahu alaihi wa sallam innal ladhina farraqu dinahum àwọn tó ṣe pé ẹ̀sìn wọn farraqu dinahum wọ́n pín yẹlẹyẹlẹ wa kanu shi'a wọ́n wá di oríṣiríṣi ìjọ lasta minhum fi shay ọlọ́run ló ní kankan ṣe pẹ̀lú wọn innama amruhum ila Allah ọ̀rọ̀ wọn di ọ̀dọ̀ ọlọ́wọ́ bá thumma yunabbihum bima kanu yaf'alun ọlọ́wọ́ bó fi kálukú ní ìròyìn tó gbélé ayé ṣe so eléyìí sọ fún wa ipe ẹ̀sìn islam ẹ̀sìn ẹyọ kan ni ẹ̀sìn islam ẹ̀sìn ẹyọ kan ni bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì tí ó tó lọ ànábì adam alayhi salatu wassalam tẹ́dẹ́rẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn kan ni àwọn òfin díẹ̀díẹ̀ lè máa yàtọ̀ ní àsìkò ànábì kan sí kejì ṣùgbọ́n lásìkò ànábì wa muhammad sallallahu alaihi wasallam ìta ń pè ní islam ti parí kò sí nǹkan tí ó ń jẹ́ wípé báwa ṣe máa ń ṣe nú ìjọ títí wa kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ju ìjọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam lọ ètí yẹn kan bá fi lè sọ ìjọ títí wa question tá a béèrè lọ ẹ̀ ni pé lẹ́yìn tẹ́ ń ṣe yìí bó ànábì ní ká máa ṣe bó làwọn sahaba ridwanullahi alaihim àwọn tọ́lọ́wọ́n bá lóun ti yọnu sí bóná ti ń ṣe tí ò bá ti rí ẹ̀rí rẹ̀ mú wá ká má ṣe ẹ̀sìn wa lófò ká dúró ti nǹkan tó ṣe wípé ẹ̀sìn tó mú wá fún wa ọlọ́run ọba ní ulaika alladhina hada Allah àwọn tọ́lọ́run ọba fi mọ̀nà ní fabi udahum iqtadi ọlọ́run ní kọ́ ṣe ìlànà tiwọn ìyẹn àwọn ànábì tó ṣíwájú so eléyìí nǹkan tó pàtàkì ni ká mọ̀ wípé ẹ̀sìn yìí ẹ̀sìn kan ṣoṣo náà ni ṣẹ̀ríà tánàbíwá muhammad sallallahu alaihi wasallam tó mú wá ṣẹ̀ríà kan ni gbogbo ìtàwọn èèyàn pín yẹlẹyẹlẹ ẹlòmíì bóyá 300 years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tí wọ́n lẹ̀ ẹlòmíì 500 years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tí wọ́n lẹ̀ ẹlòmíì 700 years ago ni wọ́n dá sẹ́ẹ̀tì tí wọ́n lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ò ní pìlẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni innal ladhina farraqu dinahum wa kanu shi'a lasta minhum fi shay ọlọ́wọ́n bá tún sọ nú àyè mi wala takunu minal mushrikin ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minal ladhina farraqu dinahum àwọn tó ṣe pé wọ́n mú ẹ̀sìn wọn fọ́ yẹlẹyẹlẹ wa kanu shi'a wọ́n dorí ṣiríṣi jọ kullu hizbin bima ladayhim farihun pátì kọ̀ọ̀kan sẹ́kìtì kọ̀ọ̀kan wọ́n ń dunú pẹ̀lú tí wọ́n gbélé ẹ̀rọ fúnra wọn kọ́lọ́wọ́ bá kí ó ṣàánú wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa ja'alnahu àwọn tá ń sọ yìí anabi ibrahim ọmọ rẹ̀ ishaq yaqub anabi yusuf gbogbo àwọn yìí wa ja'alnahum a'immatan aṣíwọ́n ni aṣíwájú oríṣi aṣíwájú méjì ló ń bẹ aṣíwájú dáadáa aṣíwájú burúkú àwọn aṣíwájú burúkú wọn ó máa darí àwọn èèyàn lọ síbi iná àwọn aṣíwájú dáadáa wọn ó máa darí àwọn èèyàn lọ síbi ìmọ̀nà yahduna bi amrina ọlọ́ni àwọn eléyìí wọ́n ń fi àwọn èèyàn mọ̀nà bi amrina pẹ̀lú àṣẹ àwọn ọlọ́wọ́n ọba wa awhayna ilayhim filal khayrat àwọn ọlọ́wọ́n ọba àníkàmá ṣe dáadáa òun ló jẹ́ pé lára quality tí gbogbo píṣà gbọ́dọ̀ ní òun náà ni pé n tó bá ń sọ fáwọn èèyàn kó náà máa ṣe ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọn gbọ́dọ̀ rí lẹ́ni tó ń ṣẹbọ ẹ má ṣe zìnà ẹ má mutí ẹ má ta tẹ́tẹ́ ẹ gbọ́dọ̀ rí òun náà gbọ́dọ̀ máa ṣerú nǹkan báyẹn torí pé ìjìnà sí nǹkan tó ń kọ̀ fáwọn èèyàn ìdẹ máa ṣe tó ń pa àwọn èèyàn láṣẹ pàtàkì lọ àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn lára àwọn nǹkan táwọn èèyàn ó fi máa túmọ̀ gbá tó ń sọ ni
ṣùgbọ́n gbà tí yẹn bá ń sọ wípé tí mo ń sọ fún yín ni ẹ wò ẹ mọ́ wò ṣe mi eléyìí bad example ni tó ṣe wípé yóò lé ẹlòmíì jìnà sí nǹkan tó ń sọ yóò lé ẹlòmíì jìnà sí ìlànà tó ń pèpè sí ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba ó gbọ́dọ̀ gbìyànjú láti máa mú un tó nǹkan fún rẹ̀ tí ó ń sọ láti máa mú ṣẹ eléyìí ló fọ́ tó fi jẹ́ pé àárí àwọn ànábì ọlọ́run ọba ìtàn sọ fún àwọn èèyàn wọn náà ni wípé a ní máa pè yín sí dáadáa káwa máa ṣèbàjẹ́ onìkan lára àwọn afá ló fi sọ ó ní la tanha an khuluqin wa ta'tiya mithlahu aarun alayka idha fa'alta azimun má máa kọ̀ wà bàjẹ́ fún àwọn èèyàn kí wọ́n máa ṣe wà bàjẹ́ tó ń sọ pé ká máa ṣe tó bá ń ṣe bẹ́ẹ̀ àlébù ńlá lélẹ́yìí jẹ́ fún ẹ so ló jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba examples dáadáa ni wọ́n lọ́lọ́run ọba subhanahu wa ta'ala fi ní ká kọ́ṣe wọn laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullah wal yawmal akhira wa dhakara allaha kathira ọlọ́ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún ilá òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wasallam fún gbogbo ẹni tó máa ń ro kan ọlọ́run ọba bákan náà àti ọjọ́ kan yìí tó gbà pé ìjọ kan ni òun ó jáde láyé tó ṣe pé lẹ́yìn ìgbà tán bá sin òun ọjọ́ kan ni òun ó gbé òun dìde tínkàlù kó dẹ̀ jábọ̀ fún ọlọ́run ọba wa dhakara allaha kathira tó dẹ̀ rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ọlọ́ni àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala oni wa ma arsalna min rasulin illa li yuta'a bi idhnillah òjíṣẹ́ kan àgbèdìde bí ó wá ṣe káwọn èèyàn lè tẹ̀lé so àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwòkọ́ṣe dáadáa ni wọ́n jẹ́ fún àwọn èèyàn wọ́n ń pèpè síbi dáadáa wọ́n ń kọ aburú fún àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn náà ń ṣe dáadáa wọ́n dẹ̀ ń jìnà sí aburú ọlọ́run ọba ní anabi ibrahim alayhi salatu wassalam bákan náà anabi ishaq àti ọmọ rẹ̀ anabi yaqub àti lútù tó ń ṣe ọmọ ẹ̀gbọ́n anabi ibrahim alayhisalatu wassalam àtàwọn tí wọ́n jẹ́ àwọn anabi tí wọ́n járe dátara wọn ọlọ́ni gbogbo ẹni rẹ̀ ni wọ́n waja'alnahum a'immatan aṣíwọ́n ní aṣíwájú dáadáa yahduna bi amrina tán fi àwọn èèyàn mọ̀nà bi amrina pẹ̀lú táwọn ọlọ́wọ́ bá paláṣẹ wa awhayna ilayhim ọlọ́wọ́ ọba ní asọ fún wọn ipé fi'lal khairat kama ṣiṣẹ́ dáadáa wa iqama sọ́lá kama kírun àmì dáadáa nù òun náà ni pé ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ àfá ó gbọ́rọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò máa kírun ẹlòmíà sọ wípé lẹ́vù táwọn ti ju káà máa kírun lọ àbí ẹlòmíà sọ wípé ẹ̀mí ó kírun pẹ̀lú yìí Mákà lèmi ti ń kírun ó lẹ̀ jòkó níbi tó jòkó sí yóò lóun kírun ní Mákà ni gbogbo orú àwọn sọkúsọ táwọn mi ó máa sọ yìí rárá ẹ̀ẹ́jọ kírun ní jàmáà náà ni kò sí bó ṣe lè jẹ́nu ọlọ́run tó lópin ìgbà tí ó bá ti kí ń ṣe wípé ó rẹ̀ ní àárẹ̀ tó lè jáde ẹ̀ẹ́jọ mọ́ kírun jàmáà ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ jáde láyé ó ń kírun jàmáà ìgbà tó di pé kò lè jáde mọ́ rárá ló di pé ó ń kí nínú yàrá ọjọ́ tí ó jáde láyé ó tiraka àti wá mọ́ṣáláṣí débi wípé kí ni Abbas radiyallahu anhu àti Ali àwọn méjèèjì ni Ànábì fi ara tìte wá sínú mọ́ṣáláṣí wá kírun ìgbàtí Abubakar tó rí òun ni ó bọ́ sẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam kírun fún àwọn èèyàn àsìkò yí Ànábì ò lè jáde mọ́ rárá nínú wásù mọ́ṣáláṣí ṣùgbọ́n èèyàn sì lè jáde ó rẹ̀yàn díẹ̀díẹ̀ ó gbọ́dọ̀ gbìyànjú àti máa wá mọ́ṣáláṣí ni pàtàkì jùlọ ẹni tó jẹ́ ọkùnrin so ẹni tó wá jẹ́ àfẹ́ẹ̀sì tó ṣe pé òun lẹ́vù tí ẹ ti dé pé ìrun jàmá kò ń bá wọn kí i mọ́ inú rẹ̀ lòun ti máa ń kí báyẹ̀ ṣe máa rí nù ṣe sí àwọn ṣéwù mi kò ní wá kírun pẹ̀lú wọn ó lè jẹ́ ọjọ́ tí wọ́n bá ṣe kùbùrọ́ ọjọ́ ńlẹ́ẹ̀rí tí ó sọ kalẹ̀ wá látòkè tí ó ṣe pé yóò wá bá wọn ṣe kùbùrọ́ ní ọjọ́ Jímọ̀ ṣùgbọ́n àwọn ọjọ́ lásán òun ò ní bá wọn kírun torí pé lẹ́vù tí ẹ ju kó máa bá àwọn èèyàn kírun jàmá lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam irun jàmá òun fi ń jáfara débi pé ó sọ fún àwọn èèyàn jọ kan onílàkọ̀d hamamtu an amura bi hatabin fayuhtatab thumma amura rajulan fayusalli bin nas thumma ansarif ila rijalin yatakhallafuna al jama'a fa uharriqa alayhim buyutahum inti mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé màá ní kí àwọn èèyàn kan lọ wá igi ìṣẹ́pẹ́ wá màá wá ní kọkùnrin kan kó léde irun
àwọn èèyàn tán kiri mọ́lé máa wá lọ jólé wọn mọ́ wọn lórí nítorí pé kí ni wọ́n wá ń kírun jàmá ṣùgbọ́n wọn àfẹ́sìn wọn lánàá sọ lásán mo ṣe torí àwọn míì tí wọ́n ń bẹ nínú ilé tó ṣe pé káwá kírun jẹ̀mú ṣọ́nà ilé lórí bí àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ẹ̀nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam mo fi ṣe ṣùgbọ́n ó dé kán mọ gravity kéèyàn kiri mọ́lé kó mọ̀ wá kírun jẹ̀má tó dẹ̀ jẹ́ ọkùnrin tó dẹ̀ jẹ́ni tó ṣe pé wà heavy kò ń ṣe nǹkan tó nira fún wọn láti wá kí so àwọn ànábì ọlọ́wọ́n ọba wọn a máa kírun jẹ̀má bẹ́ẹ̀ ni wọn a máa kírun ọlọ́wọ́n ọba ní wà wàhálà ilayhim fil khairat aṣọ fún wọn ká máa ṣe dáadáa gbogbo tó ń jẹ́ dáadáa gbogbo táwọn èèyàn bá mọ̀ sí dáadáa tí ò bá ti takwa ṣe ọlọ́wọ́n ọba ní àní ká máa ṣe wà iqamas salah ká máa kírun irun kíkí ara dáadáa ní ṣùgbọ́n ọlọ́wọ́n ọba yọ ọ́ kúrò níbẹ̀ eléyìí làwọn àfẹ́sìn a máa pè ní dhikrul khas ba'da al-'am lẹ́yìn gbàtà ti make general statement ká tún wá make specific statement ní láti lè fi emphasize rẹ̀ ọlọ́wọ́ bá ní àníkàn máa ṣe dáadáa ṣé irun kíkí òun ṣara dáadáa ni tọ́nà fi wá sọ pé wà iqamas salah irun kíkí ara dáadáa náà ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá yọ kúrò nù dáadáa láti lè emphasize rẹ̀ tó ló jẹ́ pé èèyàn ò lè jẹ́ ní ọlọ́wọ́ ọba láì kírun gbogbo ẹni tí ò bá ti kírun kó gbàgbé ń parẹ́ olóòfin jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní fa in tabu wa aqamu salata wa ata'u zakata fa ikhwanukum fi din ọlọ́run ní àwọn kèfèrí yẹn tán bá fi lè gbọ́ ọlọ́run ọba gbọ́ tán tún bá ń bi kèfèrí tán ṣe wa aqamu salata tán dẹ̀ ń kírun wa ata'u zakata yóò zaka owó wọn fa ikhwanukum fi din wọ́n ti dọ́mọ ya inú ẹ̀sìn tó túmọ̀ sí pé kí ni ìrun pàtàkì olóòfin jẹ́ pé ẹlòmíì ó máa ṣe rẹ̀ kò ní kírun ìjọ tó bá wù ní òkì à ń lé ọjà káàkiri à ń lé bísínẹ́sì káàkiri à ń lé owó káàkiri yóò máa wò pé eléyìí lè tí ó ràn wọ́n lọ́wọ́ àṣà àgbọ̀dọ̀ gbáyé náà ni ọlọ́wọ́ bá ní alhaakumut takathuru hatta zurtumul maqabir mo fẹ́ pọ̀ lówó mo fẹ́ pọ̀ lọ́mọ mo fẹ́ ju ẹ lọ lówó mo fẹ́ ju ẹ lọ dúkìá ọlọ́ni tó kó àìrójúra ìbá inú bẹ́ẹ̀ ṣe máa bá yínú àfẹ́ntọ́lọ́n bá ṣàánú hatta zurtumul maqabir tí wọ́n èdù yìí sínú sáré tínkaluku máa lọ jábọ̀ fún ọlọ́run ọba so àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run wa wahayna ilayhim fi'la al-khayrati wa iqama as-salat wa ita az-zaka wọ́n tún máa ná owó wọn òun ló jẹ́ pé mo já fẹ́ẹ̀sìn yìí ó túmọ̀ sí pé mi náà ò lè dá sí mi ò lè ṣàánú àwọn èèyàn tó bá já fẹ́ẹ̀sìn tí wọn náà bá ní lọ́wọ́ ṣàánú àwọn èèyàn ànábì Ismail alayhi salatu wassalam ọlọ́run ọba subhanahu wa ta'ala oróyìn rẹ̀ ipe a máa yọ zaka owó rẹ̀ bẹ́ẹ̀ ni a máa kírun fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa kana ya'muru ahlahu bis salati waz zakati wa kana 'inda rabbihi mardiya ọlọ́wọ́n bá ní a máa pa àwọn ẹbí rẹ̀ ìyàwó rẹ̀ yóò mọ̀ pa wọn láṣẹ ká máa kírun yóò mọ̀ pa àwọn ọmọ rẹ̀ láṣẹ ká máa kírun bákan náà yóò ní ká máa yọ zaka ká máa ṣe sàdákà ká máa ṣe tọrẹ àánú wa kana 'inda rabbihi mardiya ó dẹ̀ jẹ́ ẹni tí ọlọ́wọ́n bá yọ́nú sí so nígbà tí ànábì ọlọ́wọ́ ọba tí ó bá ń pàṣẹ káwọn èèyàn máa ṣe dáadáa ṣóhun ni ó wà ní ṣe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní wa'mur ahlaka bis salati máa pa àwọn ẹbí rẹ̀ láṣẹ kan máa kírun wastabir alayha ìwọ náà ṣe sùúrù pẹ̀lú rí pòǹkì so àwọn ànábì ọlọ́wọ́ ọba wọ́n jẹ́ leaders níbi máa ṣe dáadáa wọ́n jẹ́ leaders níbi máa pèèyàn sí dáadáa yẹn dẹ̀ ní yóò máa jẹ́ tiwa lópin ìgbà tá a bára àwọn èèyàn tí wọ́n ń ṣe ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ń ròyìn àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam dáadáa ó ní kuntum khayra ummatin ukhrijati linnasi ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ọlọ́wọ́ ní ìníjọ tó fi dáa jùlọ kí ló fà ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ máa ń pàṣẹ dáadáa ẹ máa ń kọ́ àbàjẹ́ fún àwọn èèyàn òun ló fi jẹ́ pé ẹni tí ó mọ̀ wò wí pé tó ń bá sọ fún èèyàn kan ṣe léyìí wọ́n á rùn láláṣe jù àbí tó ń bá ní ká má ṣe nǹkan báyìí wọ́n á rùn láláṣe jù kó ń fẹ́ kẹ́kọ́ má ṣe ọmọlẹ́yìn ta lòun fẹ́ jẹ́ ọmọlẹ́yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam kuntum khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ẹni gbàgbọ́ nú ọlọ́run ọba eléyìí ní tẹ́nì kọ̀ọ̀kan wá bọ̀rọ̀ fi ṣeré ẹlẹ́ṣọ̀ àwọn èèyàn ó mọ sọ̀rọ̀ mi láìdá díkan sọ tó bá ti jẹ́ nílé wájú ọlọ́run ọba àbùsẹ́wùsẹ́ ṣùgbọ́n kó wo wípé ó kẹ́ tí ń bá sọ àwọn èèyàn kó mú mi lọ́ta àwọn èèyàn kó rí mi lálákatakítí
tọ́lọ́wọ́n bó bá ti rí ẹ lákatakítí ó ti tán àwọn tó ń wo pé wọ́n rí ẹ lákatakítí tó bá yá wọn padà bínú sí ẹ náà ni òun ló jẹ́ pé yẹn gbọ́dọ̀ dúró déédéé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa kanu lana abidi àwọn ọlọ́wọ́n bá ni wọ́n ń ṣèjọ́sìn fún wọn ṣèjọ́sìn fún kankan mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa Lutan bákan náà nabi Lut ataynahu hukman àwọn ọlọ́wọ́n bá afún nídàjọ́ wa ilman àtìmọ̀ that is a ṣe ní ànábì wa ó gba wá sí ànábì Ibrahim nípìlẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá elevate status ẹ̀ ní pẹ̀lú kó ṣe ní ànábì ọlọ́wọ́n bá ṣé èèyàn máa ń ṣiṣẹ́ kan èèyàn ń ṣiṣẹ́ kan ìjẹ́ ànábì ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bá ṣe sọ fún wa kò ń ṣe téèyàn ń ṣiṣẹ́ kan kò síṣẹ́ tẹ́ lè ṣe tẹ́ ilé bẹ́ẹ̀ èyí ó máa ṣiṣẹ́ tí ó máa jẹ́ wà lé ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n mo wá ṣiṣẹ́ mo ti wá dé ipò ànábì ọlọ́wọ́n ọba èèyàn kan ò lè débẹ̀ òun ló jẹ́ pé àwọn tí ọlọ́wọ́n ọba ò ṣe lánàbí rẹ̀ nínú àwọn tí wọ́n ń ṣèjọ́sìn ẹlòmíì ṣètánù padà rí lónú wọn débi kó padà sọ wípé àwọn táwọn jẹ́ wà lé ọlọ́wọ́n ọba ipò tàwọn ju ipò àwọn ànábì ọlọ́wọ́n ọba ó jù ú lọ oníkanu wọn fi sọ wípé ó ní maqamu nubuwwati fi barsakhin fuwaika rasuli waduna alwali ó ní ipò ànábì ọlọ́run ọba ní barzakh ó ju ipò òjíṣẹ́ lọ ṣùgbọ́n waduna alwali kò tó ipò wàlí ọlọ́run ọba kò tó ipò wàlí ọlọ́run ọba so lọ́dọ̀ títí ẹ̀ ó gbà wípé àwọn wàlí ọlọ́run ọba wọ́n ju àwọn ànábì ọlọ́run ọba lọ ṣùgbọ́n kò sí ipò tó ipò àwọn ànábì ọlọ́run ọba wọ́n lè jura wọn lọ láàrin ara wọn ṣùgbọ́n ipò tó ga jùlọ náà ni ipò ìjánabi kò wá ń ṣe tí yẹn ń ṣiṣẹ́ kan ẹlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yashtabi min ibadihi man yasha ẹni tó bá wù ní sàlẹ́sà nínú àwọn ẹrú rẹ̀ ipe ìwọ mo fẹ́ ṣe ẹ́ lánàbí ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ẹni tí ọlọ́wọ́n ọba ṣe lánàbí ọlọ́wọ́n ọba náà yóò jẹ́ èèyàn gidi kò ń ṣèyàn ránranrun kò ń ṣèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ so Lut ó gbà fún ànábì Ibrahim alayhi salatu wassalam òun àtànábì Ibrahim wọ́n jọ kúrò ní ìlú Iraki wọ́n jọ kọrí sí ìlú Sham ìgbà tó dé inú ìlú yẹn ó dé ìlú tí wàá mọ̀ sí ìlú Sadum báwọn alárúbáwá ṣe máa ń pè tí àwọn mìíràn ń pè ní Sodom ìlú yìí ló dé lọ́lọ́wọ́ ọba ló ti ṣe ní òjíṣẹ́ ló ṣe ní ànábì lòun náà ń ṣe wáàsí fún àwọn èèyàn ń bẹ àwọn aráàlú yìí kí ni wọ́n ń ṣe wọ́n tẹ̀rì sínú ìbàjẹ́ ni lára àbàjẹ́ tí wọ́n ń ṣe òun ni tí àwọn èèyàn ń pè ní homosexuality lónìí òun náà ni kí ọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀ eléyìí jẹ́ ìbàjẹ́ tó rí ilẹ̀ láàrin àwùjọ yẹn ló fi jẹ́ pé anabi Lut alayhi salatu wassalam ó ń sọ fún wa ó ní atatuna alfahishata ma sabaqakum bi min ahadin min alalamin ẹ̀yin èèyàn mi ìwà àbàjẹ́ tẹ̀ ń wù yìí kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí òun ló fi jẹ́ pé àwọn tí ó kọ́kọ́ ṣe homosexuality àbí tí wọ́n ń pè ní sodomy tí wọ́n fi tì sínú ìlú yẹn àwọn tí ó kọ́kọ́ ṣe náà ni àwọn èèyàn Ànábì Lut alayhi salatu wassalam kò ń ṣe ìbàjẹ́ tí àwọn èèyàn ṣe síwájú àwọn ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin oni innakum latatuna rijalata shahwatan min duni nisa bal antum qawmun musrifun àwọn ọkùnrin lè ń bá láṣepọ̀ ni àwọn obìnrin wà lára yín tẹ́ lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ó sì jẹ́ pé àwọn ọkùnrin lè mú lè ń bá láṣepọ̀ so ló jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe lónìí ní àwọn àwùjọ Yúróòpù káàkiri àtàwọn tó ń ṣe nínú tiwa náà bíbà yìí Nàìjíríà àtàwọn alúmi wọ́n ní aṣíwájú àwọn náà ní àwọn àìmọ̀ wọ́n ní àwọn aṣíwájú wọn náà ní àwọn èèyàn Ànábì Lut alayhi salatu wassalam Ànábì Lut alayhi salatu wassalam ó ṣe wáàsí ó kọ̀wọ̀ àbàjẹ́ fún àwọn èèyàn lára ìbàjẹ́ táwọn èèyàn wọn máa ń ṣe òun náà ni pé wa taqta'una sabil wọn á jẹ́ ni tó ṣe wípé máa ń lọ dáná wọn a máa lọ ṣe highway robbery lára nǹkan tí wọ́n ń ṣe ni wa ta'tuna fi nadikumul munkara lára ìbàjẹ́ wọn náà ni wípé bí ká máa wàkíwà àwọn nǹkan tí ó dá ní klọ́ọ̀bù báwọn èèyàn mí gbà ṣe ní klọ́ọ̀bù lónìí táwọn èèyàn máa fi yan gan kìnnìkan klọ́ọ̀bù kí lẹ́ ń ṣe nínú klọ́ọ̀bù hùn òun náà ní rádaràdán ká máa mutí ká máa jó pẹ̀lú obìnrin olóbìnrin ọmọ ọlọ́mọ àti gbogbo àwọn nǹkan rádaràdán yìí
wa ta'tuna fi nadikumul munkara àwọn ìwà àbàjẹ́ lẹ́ ṣe so kò ń ṣe nǹkan tuntun àwọn kan ti ṣíwájú ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala padà fìyà jẹ wọ́n lórí rẹ̀ Lut alayhi salatu wassalam ó ṣe wáàsí fún in addition to ẹbọ tí wọ́n ń ṣe wọ́n ń dáná lára ẹ̀ náà ni pé wọ́n tún ń ṣe homosexuality lára rẹ̀ òun náà ni pé wọ́n a máa ṣe àwọn nǹkan dandan ní klọ́ọ̀bù wọn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ní faja'alna aliya safilaha wa amtarna alayhim hijarata min sijil Ọlọ́hun ní apadà jẹ́ kí ilẹ̀ yẹn ní kí ó yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ débi wípé aṣọ òkè dilẹ̀ fún wọn aṣọ ilẹ̀ di òkè Ọlọ́hun Ọba pa wọn run lọ́nà yìí wa amtarna alayhim hijarata min sijil Ọlọ́hun ní atúnwárò kò lé wọn lórí ìyà méjì òun náà ni pé earthquake ṣẹlẹ̀ débi pé òkè ó dilẹ̀ ilẹ̀ dókè Ọlọ́hun Ọba tún wá ń ro kò lé wọn lórí ntí Ọlọ́hun Ọba fi pa wọn run nìyẹn látara ìwà àbàjẹ́ tí wọ́n ń ṣe lónìí àwọn míì wọ́n kọ̀mítì tó ju tí àwọn èèyàn Lut alayhi salatu wassalam tí wọ́n ṣe lọ Ọlọ́hun Ọba rẹ̀ ń wò wọ́n ràn torí pé ń gbà mí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àwọn tó ń ṣe àbòsí a máa lọ́wọ́ lára wọ́n máa gbádùn inú wọ́n máa dùn wọ́n rò pé táwọn ń ṣe dáni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ní tó bá yá akhadnahum baghtatan òjijì làwọn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó mú wọn so àwọn èèyàn ti ṣe àṣemáṣe tó pọ̀ lónìí ọ̀rọ̀ homosexuality nǹkan tó nílẹ̀ ní ẹ̀rí ìjọba ìlú tí ó ma approve ẹ̀ tí ó dẹ̀ tún ma threaten àwọn ìlú tí ó bá approve ẹ̀ yìí pé àwọn èèyàn wọ́n ní right ẹni tó ń bá fẹ́ jẹ́ heterosexual obìnrin ló fẹ́ bá láṣepọ̀ ọkùnrin lòun àbẹ́ni tó ṣe pé obìnrin lòun ọkùnrin lòun fẹ́ bá láṣepọ̀ ní ìtọ́pọ̀lọpọ̀ ṣe tó ṣe pé ẹ̀sìn gbé ó gbé wa ní májẹ̀mú bá ṣe ṣe tá a fi rojú rí Ọlọ́run Ọba mo fẹ́ bóbìnrin láṣepọ̀ mo fẹ́ kọ́kùnrin bá mi láṣepọ̀ ìyẹn yóò máa jẹ́ zina tá a bá tọ̀ lọ́nà tọ́lọ́run bá fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ homosexuals ọkùnrin àtọkùnrin fẹ́ bára wọn láṣepọ̀ àbí obìnrin àtobìnrin fẹ́ bára wọn láṣepọ̀ ní tí wọ́n ń pè lesbianism gbogbo àwọn nǹkan wọn ìwà àbàjẹ́ ni tàbá wo ọ̀pọ̀lọpọ̀ àwùjọ ní àwọn ìlú Europe àti America ni wọ́n ti legalize nǹkan yìí pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìjọba ó dẹ̀ tún máa ní ìkórira fún àwọn tí wọ́n bá legalize yẹ eléyìí ló fà tó jẹ́ kó máa ń yáyàn lẹ́nu ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí wọn kú ìgbà tí àwọn kan bá ń sọ fún wa wípé àwọn gbà nígbàgbọ́nú tán pè ní moral relativism òun náà ni pé tán pè ní morality wọ́n á sọ fún wa ipò wà relative ìtẹ̀yìn kàkún wọ ọmọlábí láwùjọ títí láwùjọ mi ó lè má jẹ́ wọ ọmọlábí ntí èmi kàkún ìwọ ọmọlábí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tí ó lè má jẹ́ wọ ọmọlábí so wọ́n á ní àwọn moral relativist làwọn ṣùgbọ́n ẹni tó ń sọ yìí òun ni the first person tí ó kọ́kọ́ go against tó ló ń believe nù òun kó kó máa attack other cultures kó máa attack other countries yìí pé tí wọ́n ń ṣe ìyẹn ó wrong morally wọ́n náà ló fi rinlẹ̀ wípé àwọn èèyàn wọ́n wà morally selective so to say àbí relative morality ni ó wà relative wọ́n náà ló sọ ṣùgbọ́n wàá máa attack other cultures ní òun máa fire wọn lórí nǹkan táwọn believe nínú culture titi wọn tó tako culture tí ó túmọ̀ sí pé òun parọ́ ni òun tọrẹ ni tí àwọn kan bá believe wípé lọ́dọ̀ tàwọn ó tako morality kí ọkùnrin máa bọ́kùnrin láṣepọ̀ ó tako morality kí obìnrin kó máa bóbìnrin láṣepọ̀ culture titi wọn ó yẹ kó fi wọ́n lẹ̀ tó bá ṣe pé ó believe nínú moral relativism nítòótọ́ ṣùgbọ́n tó máa ṣe ni pé wọ́n á fẹ́ kẹ́ gbantí àwọn dúó lé lórí wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ against yín until tẹ́ bá gbantí wọ́n dúó lé lórí eléyìí lọ́wọ́ wọn sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wa lan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum àwọn yahudi àti nasara wọn lè gbà tiẹ̀ àfi tó bá tẹ̀lé ìlànà titi wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn olùṣẹbọ waddu law takfurun kama kafaru fatakununa sawa ọlọ́ni tó wù wọn ni kẹ́ di kèfèrí báwọn náà ṣe jẹ́ kèfèrí sọ́ra gbogbo yóò lè jẹ́ nǹkan náà so ẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó wà distincting gbogbo nǹkan kí lè ọlọ́wọ́n bá sọ kí lè ànábì sọ lórí yẹn tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ tánábì sọ̀rọ̀ fáínà nìyẹn culture kan sọ kìnnìkan culture kan ló dá wa ọlọ́wọ́n ọba ló dá wa
president kan sọ president kan ló dá wa ọlọ́wọ́n ọba ló dá wa àtòun náà gbogbo agbọ̀rọ̀ ju ojú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n ọba yẹn ni ṣùgbọ́n káwọn kan believe wípé àwọn kan moral relativism wà so in tó bá culture ti tiẹ̀ mú ìtawà gbà nú àṣà tiwa wà ẹ̀yìn lè mọ́ gbà ń tí tẹ́yìn gbà wà lè mọ́ gbà á ṣé o believe ẹ̀ ń tó tọ́ àbò fẹ́ fi ọgbọ́n sẹ́ẹ̀lì tó ṣe wípé ìwọ gbà nú culture reality ni pé kò sẹ́ni tó gbà á wọn ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ń pariwo orú nǹkan báyìí ẹ̀ẹ́rì wọn kó wọn a máa lè má àwọn èèyàn wọn ló fà tó jẹ́ pé recently àyíkanú àwọn tí wọ́n máa ń sọ jẹ́gànjẹ́gàn báyìí ó ní kéèsì èèyàn kan ṣẹlẹ̀ ní New Mexico ẹni yẹn ọmọ ní òun àti ìyá rẹ̀ wá ń bára wọn láṣepọ̀ so àwọn méjì ń bára wọn láṣepọ̀ àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní attack wọn náà fẹ́ fi wọ́n sí ẹ̀wọ̀n iye oṣù báyìí ẹ̀wọ̀n á dẹ̀ san fáìnì iye báyìí èèyàn kan wá ń defend wọn pé why only right láti ṣe é ní ipò wọn ò rí nǹkan tí ó burú morally ń bẹ now biologically àbí scientifically tí ìyá àtọmọ bá bára wọn láṣepọ̀ tó bá doyún ó ní biological implication ṣùgbọ́n tí ò bá ti doyún ní orí nǹkan tó burú mẹ́ntó so nísìn ẹnìkejì wọn tákù rẹ̀ pé no ìsọkúsọ ni tó ń sọ yẹn èwo ta ló correct inú ẹ méjèèjì àwọn méjèèjì kèfèrí ni wọ́n atheist làwọn méjèèjì èyí tó ń tákù ẹ atheist èyí tí òun náà fi rinlẹ̀ atheist ni so òun believe pé tí ò bá ti ṣe pé nǹkan táwọn biologist sọ ipe ká bẹni tí ó jẹ́ bí àbúrò wa àbẹ́gbọ́n wa pé ká bá aláṣepọ̀ ipe nǹkan tí ó máa ń affect ọmọ tán bá bí ni ó ní tí ò bá ti ṣe pókè ó di oyún tó kàn gbádùn ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn náà ni àbẹ́ni tí a wò yí pókè òun náà ní freedom ní àsìn láti bá ẹranko sùn bí irú yìí tí àwọn kan nú ìjọba Amẹ́ríkà tí wọ́n fún àwọn soldiers wọn ìpọ́n lè máa bẹ ẹranko sùn gbogbo eléyìí tán bá béèrè lọ́wọ́ ẹni tí làákàyò tí dàrú a ní àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tó kó ó wà morally wrong ni ṣùgbọ́n àwọn tí wọ́n legalize ẹ̀ lọ́rọ̀ títí wọn rí nǹkan tó tako wọn rí ní nǹkan tó tako morality so kí ni standard ṣé mi tí mo ló tako morality ni ọ̀rọ̀ mi ni standard ni àbẹ́ni tó ní kò tako morality ọ̀rọ̀ tí ẹ̀ ní standard kò sọ̀rọ̀ ẹni tó jẹ́ standard nínú èmi àti ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó dá gbogbo wa òun ni standard anybody tó wá dẹ̀ tako àṣẹ ọlọ́run ọba irú èyẹ bẹ́ yá àti mojiriman òkè èyẹ ni ó jẹ tó bá jọ gbìndàl kìyàmà ọlọ́run bá ní wà lúwútọ́n anábì lut àtẹ́yìnà hukuman afúnní ìdájọ́ wà ilman àtìmá wà najjaynahu min alqaryati allati kanat ta'malu al-khaba'ith ọlọ́run ní àtúnpadà kóhùn náà yọ nínú ìlú tó ṣe wípé kanat ta'malu al-khaba'ith ìlú tó ń ṣe àwọn ìwà àbàjẹ́ innahum kanu qawma sawin fasiqin àwọn ìjọ tí ànábì lútù ń bẹnu wọn tó ń bẹ lórí ní àwùjọ wọn tó ṣe wáàsí fún wọn ọlọ́wọ́ bá ní ìjọ aláburú ni wọn wa adkhalnahu fi rahmatina àwọn ọlọ́wọ́ bá afisínú kẹwa innahu minas salihin ànábì lútù alayhi salatu wassalam lára àwọn ẹni rí òun ló jẹ́ anabi lut alayhi salatu wasalam ká lè mọ dáwà tó dólé lórí ẹni tó jẹ́yàwó títí ẹ̀ náà òun náà kò náìfù pẹ̀lú àwọn ẹni ibi tán bẹ nùlù gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ ìtàn rẹ̀ fún wa ní àmàyé àyínú al-Qur'an al-Karim òun náà kò náìfù pẹ̀lú wọn lọ́lọ́wọ́n bá fi sọ pé daraballahu mathalan lilladhina kafaru murata nuhin wa murata lutin kanata tahta abdayn min ibadina salihayn fakhanatahuma فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ọlọ́run ló ń fi àpèjúwe kalẹ̀ fún àwọn kèfèrí gbogbo kèfèrí ẹ lọ́gá lára àwọn ọ̀gá yín ọ̀hún náà ni ìyàwó Nuh àti ìyàwó Lut kanata tahta abdayn min ibadina salihayn ọlọ́run ni àwọn méjèèjì ìyàwó náà jẹ́ fún àwọn ẹrúsìn wa méjì dáadáa fakhanatahuma ṣùgbọ́n jàmbá wọn tẹ̀lé ìlànà wọn falam yughni anhuma min Allahi shay'a torí pé àwọn ọkọ wọn jẹ́ ànábì wa wọn níran lọ́wọ́ kan tán lè ṣe fún àwọn ìyàwó wọn Ọlọ́hun bá subhanahu wa ta'ala tó bá rí jọ́ ń gbé al-qiyama wa qila udkhula an-nara ma'a ad-dakhilin ìyàwó méjèèjì Ọlọ́hun ní àánìkan máa kó wọn lọ nùnà pẹ̀lú gbogbo àwọn tí ó wọ nùnà ni
so ló jẹ́ pé islam tó clear ní alukur'an dẹ̀ clear ìdí ẹ̀ kó máa tà wá ojú tó bá rí mi ò ní wọná kìnnìkan tó bá ṣe kìnnìkan ò ní wọná ẹ̀tàn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tán jẹ́ kéfèrí ọlọ́wọ́n bá ní wọ́n ní ọ̀gá lára àwọn ọ̀gá wọn náà ni ìyàwó nú àti ìyàwó lójú ìyàwó ànábí ọlọ́wọ́n ọba méjì ọmọ náà ni wọ́n gẹ́gẹ́ bọ́ ọlọ́wọ́n ọba ṣe fèrè lẹ̀ fún wa nú al-Qur'an ọmọ ànábí ọlọ́wọ́n ọba nú alayhisalatu salam ọmọ náà ni gẹ́gẹ́ bọ́ ọlọ́wọ́n ọba ṣe fèrè lẹ̀ fún wa so wọ́n gbàtàn jẹ pẹ̀lú pé torí pé ó já àfa garanti ni táwọn ọmọ rẹ báyìí ni wọ́n wọ́n gbàtàn jẹ pé ó já àfa garanti ni pé ìyàwó rẹ báyìí ni òun ló fọ́ tó jẹ́ pé Ọlọ́hun subhanahu wa ta'ala ṣe é léèwọ̀ nínú ṣẹ̀ríà yìí nípa wípé a gbọ́dọ̀ kíìpù ẹni tó jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí ìyàwó pàtàkì jùlọ tó bá ṣe pé kèfèrí tí ó kì í ṣe nasaraniya àbí ó jẹ́ yahudiya ní ìpìlẹ̀ tó bá jẹ́ àwọn eléyìí láti ìpìlẹ̀ èyàn lè kíìpù ẹ̀ tí ó bá rí chastity lára wọn torí wípé nǹkan tó lè dá léèyàn rú ni sọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé wala tumsiku bi'isamil kawafir ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fẹ́ kéfìrí níyàwó ẹ gbọ́dọ̀ fẹ́ kéfìrí níyàwó torí pé nǹkan tó lè affect ẹnìyẹn gan fúnra ẹni nítorí affect ẹnìyẹn so ní ṣẹ̀ríà tó síwájú àwọn anábì ọlọ́run ọba tán ní kéfìrí gẹ́gẹ́ bí ìyàwó ọlọ́run ọba fún wọn lẹ̀ ṣùgbọ́n gbà tó para ya ọlọ́run subhanahu wa ta'ala ni wala tumsiku bil kawafir wala tankihul mushrika ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn mushrikat wala tankihul mushrika hatta yu'minna ẹ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ níyàwó àfitán bá di olùgbàgbọ́ lóbìnrin ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wala amatun mu'minatun khayru min mushrikatin walaw a'jabatkum tóbìnrin bá wù ẹ fẹ́ kó lọ fẹ́ ẹrú káwọn èèyàn ní ẹ̀rí ni ẹrú mọ̀ ló fẹ́ tó jẹ́ olùgbàgbọ́ ọlọ́run ọba ló pín ilé wájú wọn ọlọ́run ọba dúdú kó lọ fẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́bọ lóbìnrin lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ní abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó ṣe al-Qur'an al-Karim ní nǹkan mọ̀nà fún wa kó dé kí á rí mọ̀nà látara rẹ̀ kọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ní kọ̀kọ́ rẹ̀ lè sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum assalam nam alhamdulillah salatu wassalamu ala awad islam ṣe ní ẹ̀tọ́ pé a lè fẹ́ christian àbí Jew gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n ẹni tí ó bá fẹ́ wọn náà ó gbọ́dọ̀ ní àwọn májẹ̀mú àkọ́kọ́ ni pé ẹni tó fẹ́ fẹ́ kó má jẹ́ onízìnà gẹ́gẹ́ jẹ́ pé kó wà pàmísìlù kéèyàn fẹ́ onízìnà tó jẹ́ mùsùlùmí náà tààlà ń pè lónízìnà òun náà ni gbogbo obìnrin tó bá ti tẹ́rẹ̀ ẹlẹ́ kí ọkùnrin súnmọ́ òun láyìn ṣe wí pé wọ́n gba ìyọ̀ǹda bàbá rẹ̀ abẹni tó ń bẹ́ ń pè bàbá fún láti fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó onízìnà nù so ẹni tí a bá mọ̀ pé ó ti tẹ́rẹ̀ ẹlẹ́ fún ọkùnrin kan kó súnmọ́ òun rí tí ó dẹ̀ túbá lórí nǹkan tó ṣe yẹn onízìnà nìyẹn ọlọ́wà rẹ̀ sọ pé azaniyatu la yankihuha illa zanin aw mushrikun ẹni tí ó ṣe zìnà àti sẹ́ni tó tẹ́rẹ̀ ẹlẹ́kẹ́yàn kan bá aláṣepọ̀ láì ní ṣe wípé wọ́n lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ òbí rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àbí lọ́dọ̀ ẹni tó jẹ́ alámójútó ọ̀rọ̀ rẹ̀ kò bá jẹ́ pé ẹ̀kan in our life ló ṣe é rí onízìnà ní irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá ní wọ mùsùlùmí tó fẹ́ fẹ́ ìyàwó má fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó má fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó ọlọ́run ọba ní ẹni tí ó fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ níyàwó tí a rí mi máa ní tèmi azaniyatu la yankihuha illa zani èèyàn bíi tiẹ̀ náà ni tó náà máa ń kàn mọ́ àwọn èèyàn tí ó bá wọn láṣepọ̀ so tó bá rẹ ni tó ṣe gbìyàn kan ti bá láṣepọ̀ náà òun ló lọ pẹ̀lú ẹ àwọn mushrikun abẹ́ni tí ó kì í ṣe mùsùlùmí ní ó fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ni ó ní wa zani la yankihu illa mushrikatan ẹni tó náà jẹ́ illa zaniyatan aw mushrikatan
ẹni tó jẹ́ onízìnà ẹni tí òun náà fẹ́ òun náà ni onízìnà olóbìnrin bíi tiẹ̀ àbí kó jẹ́ ẹlẹ́bọ ọlọ́wọ́n bá ní wa hurrima dhalika ala al-mu'minin àwọn olùgbàgbọ́ òdodo èèwọ̀ la ṣe fún wọn ṣùgbọ́n èèyàn tó ti ṣe zìnà rí kódà kó ṣe pé ẹ̀kan náà ni ó wá regret ó dẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá ṣé ìdájọ́ onízìnà ló ń bẹ fún oṣù onízìnà mọ́ irú èèyàn bẹ́ẹ̀ a lè fẹ́ so the same thing ẹni tó wá sọ yí pé ọlọ́wọ́n bá ní والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم فالفيا وتافنترا شواجو الله سبحانه وتعالى والمحصنات àwọn tán wà chaste nínú wọn ni o that is ẹni tí kò ní rẹ́kọ́ọ̀dì kó ti ṣe zinari tó wáyé kó ti ṣe rí ó ti regret tó túbá tí ó ṣe rú ẹ̀ mọ́ lálẹ́fẹ́ that's number one. Number two onígbìgbà tí yẹn bá fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà extra careful torí wípé tí ò bá rí lò tí ò rí ṣe dáadáa ó lè jẹ́ pé iná rẹ̀ ló rà fúnra ẹ̀yẹn ẹnìyẹn ó lè convert ẹ̀ sí ẹ̀sìn tiẹ̀ ó dẹ̀ lè convert àwọn ọmọ tí ó bá bí fún gbogbo eléyìí náà ní ta ti rí dáadáa tó ló jẹ́ pé ìgbàtọ́lọ́wọ́ bá sọ pa àlìfẹ́ wọn ó parí ẹ̀ pẹ̀lú wípé waman yakfuru bil imani faqad habita amalu ẹni tó bá lọ ṣe kèfèrí pẹ̀lú ìmánì gbogbo iṣẹ́ ti bàjẹ́ eléyìí ni táyàtọ̀ ayàtọ̀ ọlọ́run ọba fi parí ọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ so a gbọ́dọ̀ torí ìfẹ́ nu wa àti tó wù wá láti ṣe láti máa lọ ṣe nǹkan tí ó kó bá wa ṣùgbọ́n ẹni tí ó kì í ṣe Christian àbí Jew ní obìnrin irú èèyàn bẹ́ẹ̀ à lè fẹ́ oníṣàngó ni ọlọ́ya ni ẹlẹ́yọ̀ ni kìnnì kan oríṣiríṣi gbogbo àwọn nǹkan irú ẹ̀bẹ̀ àlìfẹ́ kódà ó chaste jù bẹ́ẹ̀ lọ àlìfẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni wala tankihul mushrikat ẹgbọ̀rọ̀ fáwọn olùṣẹ́bọ hatta yuminna àfitánbà gbọ́lọ́wọ́ba gbọ́lógún hatta yuminna so àwọn tá a lè fẹ́ nú àwọn ẹlẹ́bọ lọ́wọ́ba ni ó ṣe exception wọn so gẹ́gẹ́ bí ó ṣe clear so àwọn nǹkan tí a ní láti bóyí ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ ipé ìpìlẹ̀ àwọn eléyìí ọlọ́wọ́ bá ó ṣe lẹ́tọ̀ bọ̀ létà lọ́wọ́ bá padà ṣe léwọ̀ ló jẹ́ pé ó ń bẹnú àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlòmíì ìgbà tí ó fẹ́yàwó ìyàwó iṣẹ́ sin tiẹ̀ òun náà ń ṣe ẹ̀sìn Islam ti tiẹ̀ ṣùgbọ́n gbà tí àyà ti sọ̀kalẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó separate wọn ọlọ́wọ́ bá ní láhúnnà hìllùn láwọ́ láhún yẹ hìllùn láhúnnà ọlọ́wọ́ ní wọn tọ́ fún wọn àwọn náà tọ́ fún wọn ìgbàtọ́lọ́wọ́ bá ṣe ilé ilé wọ̀ ló fi di pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ Zainab ó ń bẹ lábẹ́ arákùnrin kan tí a ń pè ní Abul As bin Rabi' wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan torí ṣùgbọ́n nǹkan tó separate wọn ni pé eléyìí ó ti gba Islam eléyìí gba mẹ́sẹ̀jì bàbẹ́ eléyìí ó nẹ́sìn àwọn ọjọ́ òun lòun sì fẹ́ máa ṣe so wọ́n wà separated nítorí eléyìí so for some years ni àwọn méjèèjì wọ́n wà bẹ̀ until ìgbà tí Abul As bin Rabi' tó gba Islam anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó wá dá obìnrin yẹn padà ó dá padà fún so tó túmọ̀ sí pé nǹkan yìí ni nǹkan ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni torí pé Ọlọ́run ọba sọ wala tumsiku bi'isabil kawafir ẹ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn kèfèrí níyàwó bákan náà Ọlọ́run ọba ní wala tarji'un ila al-kuffar ẹ má dá àwọn obìnrin yẹn padà sí ọ̀dọ̀ àwọn kèfèrí la hunna hillun lahum wala hum yahilluna lahun wọn tọ́ fún wọn ọkùnrin yóò tó fún obìnrin bẹ́ẹ̀ lóbìnrin yóò tọ́ fún so áyà yìí ó yẹn ju ọ̀rọ̀ yẹn wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu